Olódùmarè ọba ọ̀run ǹbà rẹ, ọba àṣèyíòwú, alára gbàyídá, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Mo ṣe ní wúre pé ní agbára lọ́wọ́ Olódùmarè wá ń bẹ̀ wa ẹnìkọ̀ọ̀kan wa, àní dẹni tí ò sí níbẹ̀ mọ́, a sì ní fojú sunkún ọmọ. Èyí tí mo fẹ́ sọ lénìí, kí n tó rántí ará ayé, màá kọ́kọ́ rántí ará ọ̀run, torí ọ̀rọ̀ mi ọ̀pọ̀ lónìí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò dá lérí nǹkan mẹ́ta tí ó wà dálé lórí. Àkọ́kọ́ ohun tí yóò kọ́kọ́ dálé lórí tí màá sọ̀rọ̀ lórí ẹ̀, ẹni tí màá sọ̀rọ̀ lórí ẹ̀ ni Mohbad, tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba, ọmọ tí gbogbo ènìyàn tí wọ́n ń ṣọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ikú kì í pa èèyàn. Ẹ rí pé oníkálukú ní mú kọ́mẹ́dì ọ̀rọ̀ ni wọ́n mú wá sáyé. Ikú èé pààyàn, torí pé gbogbo ẹ̀dá tó bá kú nǹkan kan ni ó jẹ́ sábàbí rẹ̀. Tó bá wá jẹ́ pé a bá gbà pé ikú ni máa ń pààyàn, kí ló dé tá à ń wádìí ikú tó pa Adésínà? Kí ló dé tá à ń wádìí ikú tó pa Alọ́ba? Kí ló dé tá à ń wádìí ikú tó pa Ìlérí Olúwa? Bí ikú bá wá fẹ́ dé nínú kó má ìsàn wá, ó lè jẹ́ sábàbí ọ̀rẹ́, ó lè jẹ́ sábàbí aya, ó lè jẹ́ sábàbí ọkọ, àtaya ní, àtọkọ ní, àtọ̀rẹ́ ní, àtogún ní, àtòògùn ní, àtàlásàsí, kódà àtàlágbára. Tó bá jẹ́ sábàbí ìrìn àjò òun, nígbẹ̀yìn ni ó padà dínkù, nítorí ẹbọ tí kú òru. Ó dàbí ìgbà tó jẹ́ pé ètùtù tó yẹ kéṣù ọ̀dàrà ó ṣe kí wọ́n má bàa ṣe máa dákọ rẹ̀ síbi tí ọ̀dà. Kéṣù ọ̀dàrà sọ pé kò sí tí ó ṣẹlẹ̀. Ọ̀rẹ́ méjì wá ń jà, jọ bí ọwá lọ rèé jí owó Ifálékan, àṣírí wá tú. Àṣírí wá tú ní wá sọ pé jọ bí kí ló dé tó lọ rèé jí owó Ifálékan? Ó ní Ṣéṣù ló jíwó, àbẹ́sù ni ó fowó rẹ̀ jáde ní. Àwọn nǹkan tá à ń sọ yìí, ikú tó pa ọmọ òun, nǹkan kan náà ni ó jẹ́ sábàbí ikú tí ó pẹ̀dá láyé. Ikú màmá pólú ọmọ o, Ìlérí Olúwa, ikú màmá pólú ọmọ o, bólú ọmọ bá fi lè kú ilé dahoro, bólú ọmọ bá fi lè kú ilé mọ̀ dahoro, ikú màmá pólú ọmọ o. Torí pé bólú ọmọ bá fi lè kú nínú ìdílé, irú ilé bẹ́ẹ̀ yóò sì di ahoro. Ẹ wá sọ fọ́mọ ológo pé kíyèsára o. Tó bá ti mọ̀ pé ọmọ ológo náà ni ìwọ fúnra rẹ̀ kíyèsára. Ọmọ ológo kíyèsára o. Olófo ló ń bínú ológo o. Olófo ló ń bínú ológo. Ẹ̀yin ọmọ ológo ẹ lọ rè ṣọ́ra o. Ọmọ ológo yẹ kó ṣọ́ra, nítorí pé kìí ṣe bọ́tù wọ́ta ike kan ni wọ́n fọ ọmọ ológo pé ọyá mú, tí ó jẹ́ pé ònìkan ni ó mú láàrin àwọn èèyàn. Bottle water tí wọ́n ń tà ní 100 naira, ṣùgbọ́n nígbà tó ọmọ ológo tí ò kíyè sára, ikú tara bottle water yìí àti gbogbo ọ̀rọ̀ táyé ń sọ fá ọ̀tá rẹ̀ wọlé. Ìdààmú àti ìpẹ́jú ń bẹ nígbà tí bàbá àti ìyá ọmọ tí wọn ò bá jọ gbé pọ̀, tó bá jẹ́ pé yálà bàbá tàbí ìyá nìkan ní bá ń tọ́jú ọmọ. Ìfaradà ńlọ yẹ kóbìnrin ó ní, ńlọ yẹ kọkùnrin ó ṣe. Gbogbo apáta kò sẹ́ni tó dánú wa, àjọ mánéjì ara wa ni. Bàbá àti ìyá Mohbad ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbé. Awo rere rẹ yóò jẹ nílẹ̀ mùrẹ̀rẹ̀. Èyí ni ìwúre eléyìí tí màá sọ
lórí tí ń jẹ́ ikú Mohbad kákúrò mẹ́rin. Èyí tí mo wá tún fẹ́ sọ ẹ rí i pé gbogbo tí ń jẹ́ ikú Mohbad bí wọ́n bá sọ lọ wọ́n sọ lórí Sam Larry wọ́n wà tún sọ lórí Naira Marley. Èmi ò sọ̀rọ̀ Sam Larry, ọ̀rọ̀ lórí ti Naira Marley mo fẹ́ sọ torí mi ò sọ ohun tèmi ò mọ̀. Naira Marley àwọn nǹkan kan bẹ tí mo fẹ́ sọ tó jẹ́ pé mo wá fẹ́ kí àwa tá a bá tún jẹ́ ẹlẹ́kọ̀ọ́ lọ́pọlọ pípé olóye ọ̀jọ̀gbọ́n káwa tún tinú ẹ̀kọ́ kódà yóò tún wúlò fún wa pẹ̀lú gbogbo tí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lọ́jọ́ tí Naira Marley ti níṣòro láyé títí ńlá burúkú tí ò kíyè sára nígbà tó ti kọrin pé ṣe bọ́mọ Jésù níwọ gbẹ́sẹ̀ kò tèṣù mọ́lẹ̀. Èṣù ọ̀dàrà tó ní kí wọ́n tẹ̀ lórí mọ́lẹ̀ yìí tó bá jẹ́ pé ànábì ló ní kí wọ́n tẹ̀ lórí mọ́lẹ̀ òun àwọn mùsùlùmí ó gbógun. Oníṣẹ̀ṣe sì fọ́ lẹ́rán á béèrè pé kí lè ṣúṣe tó fi ní wọ́n máa tẹ èṣù mọ́lẹ̀. Kí lè ṣúṣe sóore sùrí kí lọ́ra ń gbà rẹ kí ló ní wọ́n tẹ̀ mọ́lẹ̀ fún. Ọwọ́ akọrin nínú ayé fá èṣù gbọ́ ṣùgbọ́n ọjọ́ tọmọdé bá búrò kò tí bá ń bojú wẹ̀yìn kì í sòòjọ́ olúwere máa ń pani. Naira Marley ìwọ tó jẹ́ pé orúkọ rẹ Azeez Adésínà Ìfàṣọlá ni ọ́. Ìwọ Azeez Adésínà Fàṣọlá ìwọ tó ọjọ́ ọmọ tó yẹ pé ìdílé oníṣẹ̀ṣe láti bí ọ ọmọ babaláwo ni ọ́ ń yanu òkè àti tìrà láti sọ pé gbẹ́sẹ̀ kẹ̀tẹ̀ èṣù mọ́lẹ̀ ẹ tẹ̀sù mọ́lẹ̀ ní ìsìn èṣù òkú o. Ìwọ tó sọ̀rọ̀ lórúkọ tí ń kú kó o tó kú ọwọ́ adẹni tí wọ́n ń yọ ní àbánsádọ̀ ọdẹni tí wọ́n sọ pé ní iléeṣẹ́ rédíò station yìí wọn ò gbọ́dọ̀ plé orin rẹ̀ mọ́. Naira Marley ó dèèyàn tó jẹ́ pé níbi tí wọ́n bá ti ń ṣènáwó ọwọ́ adẹni tí wọn ò gbọ́dọ̀ plé orin rẹ̀. Bọ́ bá sì dá bọ́ bá sì dùn fẹ́ dà láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ pé ojúde bàbá ẹnìkan la ti ń jó kìnrin jìgìrì lọ́jọ́ àná ẹni wá kú akó wá síta bàbá ẹlòmíì ìtẹni tá àti ń jó tà náà ó ti wù kókó nu. Òde bàbá ẹni tá a wà lónìí kẹ́ni náà wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kórúkọ tiẹ̀ náà mọ́ bá ṣe bàjẹ́. Ẹ tẹ̀sù títí èṣù òkú orúkọ tí ní ń kú kẹ́ ẹ tó kú níjọ́ títì jù bá dé bá ẹ̀dá láyé tábùkù bá dé bá èèyàn yóò wá dàbí kílì ọ̀lànà báyìí ó sì gbé èèyàn mì ṣùgbọ́n kò ní ṣe é ṣe lọ́jọ́ òun. Ǹjẹ́ tó bá jẹ́ pé Naira Marley bá ti kú kọ́jọ́ òní ó tó dé ó lè dùn ayé o ó lè dùn ayé ṣùgbọ́n kò ní mọ̀ pé a mú olótìtọ́ síwájú ọjọ́ òbí ni. Naira Marley ọkọrin gbẹ́sẹ̀ kó tèṣù mọ́lẹ̀ nílànà ìṣẹ̀ṣe bàbá sọ pé ìṣẹ̀ṣe làgbà ẹlòmíràn wọ́n ti ń yanu gbà wọ́n sọ pé ebe ní ìṣẹ̀ṣe làgbà ọ̀dà sẹ́kọ̀ọ́ yẹ kí ìṣẹ̀ṣe yìí kó ti lọ rèé yọ ta lọ́lọ́mbi tó wà. Ìlú kan ń bẹ tó yẹ kí n sọ tán rẹ̀ nípa bí n ti ń jẹ́ ìṣẹ̀ṣe bí ṣe máa ń bínú béèyàn bá ṣẹ̀ nínú ìṣẹ̀ṣe nìkan ìgbìjà èèwọ̀ ni mọ́ gbìjà ara rẹ̀ màá sì sọ̀tàn yẹn àkókò lè mọ́ sí fẹ́ni ó lè mọ́ tó wa. Lọ́jọ́ tí àbùkù bá dé fẹ́ dàbí kílẹ̀ ọ̀lànà kó gbé èèyàn mi ni ṣebí nígbà tí Ọlámídé Bàdó tó kọrin tó ní kò séwé kò ségbò orin tó kọ nígbà náà ayé gbọ́ fún rẹ̀ ló tún padà tó jáde nígbà tọ́rẹ́ ní bá sọ̀rọ̀ pé ó ní òṣèwé kò ségbò sọ́ọ̀gbàlà ní ewé kọjá ẹ̀yin science student ọwọ́ àtọ́rí pé ó ti dé science student báyìí ní sẹ́ òun po kẹ́míkà pọ̀ ó ní kò séwé kò ségbò séwé ń bẹ ségbò ń bẹ ó padà jáde ó sì tù bá fáyé ẹ rí pé kò parun. Àṣebéèyàn bá ṣàṣìṣe tó bá ẹni kìlọ̀ fún tọ́rẹ́ ní bá sọ̀rọ̀ tírú ẹni bẹ́ẹ̀ wá sọ pé etí mo sọ yìí kì í ṣe tí mo mí inú kì í ṣe tí mo gbà lérò nìyẹn èèyàn máa rí foríjì. Èyí tí mo wá sọ látara Naira Marley yìí tó jọmọ Fáṣọlá tó fi kọrin
ìwọ ọmọ Fáṣọlá, ìwọ ọmọ babaláwo tó ọkọrin nítorí pé a rí nínú ìran rẹ tó gba Islam tó ní kí wọ́n tẹ̀sù mọ́lẹ̀, ẹ̀sìn èṣù ló déhùn, ẹ̀sìn èṣù ló dé yìí. Torí pé ní tẹ̀sù bá ń ṣe kì í mọ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́, owó olówó ní ọmọ wá kiri. Malians, àbí? Ìmọ̀ kọ bíi ti yín o. Ẹ̀yin tẹ́ ń bẹnu àwọn ẹ̀yin náà yà àtàrà ìrìn àjò ń kẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ bá kọrin jáde ẹ̀yà mèétẹ́ kọ. Mo ti sọ̀rọ̀ kánjọ́ kan, bàbá wa kan ọ̀jọ̀gbọ́n ni wọ́n kó lódùmarè tọ́. Ó dọwọ́ Ọlọ́run, bàbá wa Ọláríwájú Adépọ̀jù tí máa ń forí ewì ṣèkìlọ̀, ọ̀jọ̀gbọ́n ni wọ́n nínú eléwì. Lọ́jọ́ tí wọ́n ti bú un tí ń jẹ́sẹ̀ ṣe, bàbá sì ń bẹnu lé ẹnìkan kò sì gbọ́ wọn mọ́. Wọ́n èkú o, ẹni Ọlọ́run bá rán sí wọn, ẹ lọ rántí bàbá yẹn ṣe wọ́n lóore. Èyí tá a sọ yìí náà nú orí náà ni, torí pé kéèyàn dẹni ìgbàgbé nínú ayé láì tí ì kú. Tọ́wọ́ rẹ̀ ni sọ pé lágbájá ń bẹ ń bì kan, oore ni. Wọ́n dẹni tí ayé ọ̀ràn tí orúkọ wọn mọ́. Kọ́ mọ̀ jẹ́ pé níjọ́ tí bàbá ń bá tó kú, láyé tó mọ̀ pé ẹnìkan ń bẹ tí ń jẹ́ Ọláríwájú Adépọ̀jù tí máa ń forí ewì ṣèkìlọ̀. Gbogbo ìlànà ẹ̀sìn tá a bá gbé láyé dání, ẹ má jẹ́ àròkọ rẹ̀ lọ́nà ẹ̀pa. Ẹ má jẹ́ àrò lọ́nà ẹ̀pa. Gbogbo ìtànṣe lákòókò yìí, bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá bù lẹ́sẹ̀, tá a gbẹ́sìn lórí bí ẹni pa àlọ́lọ́ ń dámọ̀. Takuláhà, etí mo mọ̀ ní mo sọ̀hún. Bẹ́yìn ọba kìí fẹ̀yìn náà ẹ̀kọ́ bágbára yín ti mọ, ẹ mọ́ kì ní kìkùkì, ẹ má sọ pé ṣe bífà náà nu. Kí ni fọ́ọ̀mù láyé? Èyí tí fi wá pẹ̀kun ẹ̀ tọ́jẹ́lẹ̀ ìkẹta, ẹ wo bàbá wa, ọ̀gá wa, olórí àgbáyé nì, ẹni ayé dámọ̀ nì, Olúwayé Màṣá Arábàmbí 1. In tí wọ́n ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ń gbé ní sọ pé bàbá wa Alhaji Wasiu, ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ẹ̀yà pè wọ́n sákìyèsí torí mùsùlùmí la pè wọ́n sí. Inú ibi tí wọ́n wà yìí kí ni wọ́n ń ṣe ń bẹ̀, àbáwọn náà ti dẹlẹ́bọ ni. Kò sí tọ́lọ́run bá nífẹ̀ẹ́ láyé sí bí ò ṣe ti ń jẹ́bọ. Bọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ti ń jẹ́bọ ni, kò ní sí tí wọ́n máa pè lẹ́bọ ọpẹ́. Bọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ti ń jẹ́bọ ni, kò ní sí tí wọ́n máa sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ànábì Ibrahim. Ṣé bí ọ̀rọ̀ ẹbọ iná ló bí ká máa pàgbó léyá? Àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni a ṣe ń fẹ̀kọ́ tanná fúnra wa báyìí? Bàbá àgbàgbọ́ pé onígbàgbọ́ ọmọ tó bí ó tún fi rúbọ fẹ́mi Ọlọ́run, ẹ̀sìn lọ́lọ́run ọ̀fẹ́ bọ. Àmọ̀rò ọwọ́ ọmọ̀rò ẹ̀sìn ọmọ̀rò ń jọ gbé ìdàlìkì àmọ̀. Bí àṣàṣà dé mi, ọmọ gbọ́ àlùjáde onídẹ̀ra là ń gbọ́. Ṣé dandan ni ká fẹ́ exaggeration ká fi kún pé onídẹ̀ra? Bí ọ̀bà wa nídẹ̀ra nú, àlùjáde òun ò nítumọ̀ tiẹ̀. Ẹ̀yin onímọ̀ àmọ̀ jù, ọpọlọ yín dúdú tẹ́ ẹ mọ̀. Olúwayé ń bẹ nínú ilé, wọ́n ń ṣèpèbí fún, ń bẹ ní pèbí tó níye ọjọ́ tí ó lò nítorí pé ó fẹ́ jẹ olórí ọmọ ọba. Olórí ọmọ ọba táwọn kìí ṣepò ọba o. Látara ọ̀rọ̀ yìí láti wá rí àgbàlagbà tí ó wá yanu gbàgà, a ní kí ni wọ́n ń ṣe ní pèbí? Kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ní pèbí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìdàgbà ọjọ́ orí kò sọ pé èèyàn dàgbà lọ́pọlọ, kò sọ pé èèyàn dàgbà nínú ayé. Ifá ní ká tètè délé ayé, ó ní kò sọ pàgbàlẹ̀ nìkan, torí pé èèyàn lè dàgbà lọ́jọ́ orí tó jẹ́ pé òye tí ó bẹ ní orí irú ẹni bẹ́ẹ̀ under 20 ni. Àwa rí bàbá kan tó jáde tó ní kí ni wọ́n ń ṣe ní pèbí ọ̀nà, kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ní pèbí. Ní búrú ẹni bẹ́ẹ̀ o, bàbá tó sọ bẹ́ẹ̀ tó ní kò sí tí wọ́n ń ṣe ní pèbí, kò sí tí wọ́n ṣe ní pèbí tó sọ ni pé ìran bàbá rú ẹni yẹn ò dé pèbí rí, torí pé tí ìran bàbá rẹ̀ bá dé ọmọ ẹrú ni wọ́n jẹ́. Bọ́yá àwọn bàbá wọn ẹni máa dúró lẹ́nu ńlóró, ẹni máa dúró lẹ́nu ọ̀nà, ẹni máa dúró lẹ́nu àṣẹ bí ọba tí bá ń bẹ nulẹ̀. Bẹ́ẹ̀yàn bá wá ń bẹ níta kò lè mọ tára nulẹ̀ ń ṣe.
bàbá Olúwayé èyí tẹ̀yin náà ń ṣe ìkànnì kẹ́ ẹ gbé jáde gan torí pé n ta bá fi pamọ́ ní máa ń níyì bí n tẹ́ ṣe bó ṣe níyì tó bàbá gbogbo olùkọ́ ṣùgbọ́n àwa tó dúpẹ́ pẹ́ tó gbé jáde ó tó lóore nú àwọn èèyàn máa rí i pé ìbẹ́ nínú ilé ṣebí lẹ́yìn pákẹ́jì tá ń pè ní alua ìmọ̀ abẹ́ nínú ilé yìí tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ̀rọ̀ fún ẹrọ́bì nínú wájú wọn ẹ̀sìn róhun orò èyí tí wọ́n lè gbé jáde tí ayé lè rí lẹ̀ rí ń o èyí tí wọn ò lè rí wọn ò lè fi hàn wọ́n ń bẹ ní pèbínú. Bàbá yìí kan náà ó ti wá múrin àjò ayé ẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo nínú àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ní pèbí ó ti ṣe tipẹ́ torí pé ó ti mọrú ìṣẹ̀dá tó gbé wáyé látijọ́ tó ti tẹfá tí wọ́n ti kọrin fún tí wọ́n sọ pé ifá tí mo tẹ̀ yìí ó á dára wọ́dún tó lọ ayé ti kọrin ni ó gbèrí kúsá láì rí olú ayé rí á sì máa sọrú ìṣẹ̀dá tó gbé wáyé àti irú ẹ̀dá tó jẹ́ nítorí pé ifá ti tàn mọ́lẹ̀ ayé ẹ̀ ifá ti sọrú ẹ̀dá tó jẹ́ wọ́n ti sọ fún un pé lágbájá ọ̀ ń bọ̀ wá dẹni ọba ṣùgbọ́n ṣọ́ra fọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ tó mọ bá pàdé àtàwọn èèyàn tí ó mọ bínú rẹ tí ó mọ dà ọ́ látara ọ̀rẹ́ ni ó ti mọ wá. Ẹbí olú ayé lè rè pé àwọn oní gbógun tì í àwọn oní ọ̀fẹ́ kó débi tí mi lọ àwọn oní jálábọ̀dé fún àwọn ọ̀rẹ́ tí ò lérò àwọn ẹni tá a gbójú okùn lé tí ò ju ẹni agba. Ìmọ̀ ṣèyí olú ayé ń bẹ ó ti fẹ́ dẹni tí ń bẹ nípò olórí ọmọ ọba kò ní hun ọ́ torí pé lọ́jọ́ tó sàálà ọ̀sẹ̀ ìmọ̀gbò títí ń jẹ̀gbẹ́ kò hún rí kò ní hun yín á tù á bá omi tútù ọba àrìṣà á ti ẹ̀dún pẹ́pẹ́ ẹsẹ̀ dáadáa torí bẹ́ẹ̀ lómi ọba tó ń bàjẹ́ ni ìtújókòó àwa tó kẹ́sà àwọn alálàáfáà àjọ ẹ̀ńsẹ̀ láìlà ẹ ti dòkú pọ̀ mọ́ ìyàwó bẹ́ẹ̀ sì ni ìpá ọ̀pápọ̀ mẹ́pọ̀n wọ́n lábá ń tàkọ̀ sẹ́ni tí kì í wù bíran bàbá rẹ̀ tí í ṣe ló ti ṣéhùn má jẹ́ kí wọ́n torí ẹ̀sìn tàn ọ́ jẹ àwọn èèyàn máa wá wọn ní ètò ọba tó fẹ́ ṣe mọ́jà ṣe yùn bá mọ́ àwọn ètò ọba fẹ́ ṣe mọ́jà ṣe ẹja modernize ẹ̀ ẹja package ẹ̀ arọ́ba tó sọ tó ní bẹ́ẹ̀ ọba bá ti kú ẹ̀sìn tó bá bá ń ṣe ni kí wọ́n fi máa ń sìnkú ṣùgbọ́n ńgbà tí ọ̀láre ọba dákẹ́ àìmẹ́bọlẹ́bọ àìfirẹ́ ènìyàn sáàyè ọ̀wọ̀ ni ló jẹ́ ká máa sọ fún ọba pé kí wọ́n dìde bí ọmọ nursery school stand up sit down up down up down pé bí gbogbo àná lágbálẹ̀ ẹ̀kọ́ nkọjá ìwọ̀n bí eléyìí tó fọmọlúàbí wa àbọ̀rọ̀ tó fún ọmọlúàbí wa èyí tí màá tiẹ̀ wá tún ṣe lálàyé lákòókò yìí lẹ́yìn èyí ni pé kí là ń pè ní abọ́bakú abọ́bakú ṣé lòtítọ́ la abọ́bakú ń bẹ kí ni ń jábọ́bakú á gbọ́ lẹ́yìn ètò eléyìí tá a tún ṣe á tù á bá orúkọ mi tí ò yí padà evangelist Adéifá ìwà lẹ́sìn. a wá sọ̀rọ̀ lórí tí ń jábọ́bakú yẹn èyí tí mo wá tún fẹ́ sọ bàbá Olúwayé ẹ mọ̀ ṣe dáadáa pọ̀ bẹ̀t kò sí bójú ọ̀run ó ṣe funfun tó tí ò ní lábà wọn. orin tí bàbá Olúwayé tó ṣe gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ń sọ̀rọ̀ sí wọn ò fi yín ó àwa tó bú àtúnbínú ṣùgbọ́n tó jẹ́ ká sọ̀rọ̀ ni pé àtúnrà àwọn tí tó ń takò tí ń ṣeun. latest orin tí Olúwayé tó release ẹ lọ gbọ́ odidi track kan ok à ń polówó àbí ẹ̀yin ọ̀kan yìí ayé ọmọ Wàsíù tẹ́lẹ̀ ni ayé ọmọ Arábàmbí tẹ́lẹ̀ orin tó ṣe gbẹ̀yìn odidi tíráàkì kan ló fi kí n tí ń jáwọn àfáà tí ó sì fi kí n tí ń jáwọn babaláwo kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ ṣàtúnṣe ní wọn tí ọba tún jáde àwọn babaláwo tó bá yẹ kẹ ọ̀tọ̀ pé a ṣe láìfò pa pè é fọ́dún kọ́ torí pé gbogbo tí ń jó lórí tó gbajúmọ̀ nílé ayé pàápàá jọ ẹni onífújì fún máàlù látara àṣẹṣẹ lẹ́tí dìde mùsùlùmí wo ní fowó pè yín mùsùlùmí tí ó bá fowó pé tí ń jó lórí fún máàlù kí ẹ sọ Olúwayé nìkan mọ̀ ń báyọ̀ àti gbogbo lórí yòókù ni bí ò sọ bá aṣàwọn àgbà àṣẹṣe aṣọ olóògbóni aṣẹ babaláwo aṣọ ọlọ́ṣun aṣọ oníṣègbó àti bá lọ
gbèsè wọn kó lẹ́yìn àwọn àfáà ni wọ́n máa sọ pé kẹ́ ẹ máa kọrin ọ̀bá lànà Islam mu èmi ò sì máa ti ń sẹ́yìn bàbá yìí náà ẹ̀yin náà wà rí ṣe tán èyí tẹ́ ẹ fi kọ́lé tẹ́ ẹ ra lẹ̀ tán tẹ́ ẹ ra mọ́tò tẹ́ ẹ bímọ tẹ́ ẹ láya tẹ́ ẹ máa sọ pé àní kí wọ́n máa sọ ọkọ ọmọ yín àní wọ́n máa bá yín sílé kìí sara wọn lẹ ti rówó torí pé tẹ́ ẹ bá ń sọ fáyé pàrọ̀ ní ń súre fún yín tàbá àwọn àfa wa ní ń ṣàdúrà fún wa ìṣàdúrà bí ọba sí àwa tẹ́ ń tara wa rí ṣe tọ́wọ́ wọn bá ń tara yín gba àdúrà kò lè gbà kò lè débì kankan ẹ mọ iye lọ́balọ́ba tí ń fowó pè yín ẹ mọ ìjòyè tí ń fowó pè yín ẹ mọ oníṣẹ̀ṣe tí ń fowó pè yín ẹ mọ tẹ́tìrí ṣe tẹ́tìrí jẹ látara wọn ẹ mọ èèyàn gàn tó yẹ kẹ́ ẹ mọ ṣe ṣùgbọ́n ẹ ṣe ọlọ́run wa má wà tá a jó oníṣẹ̀ṣe náà àwa tó yẹ pé tiwa náà jó wa lójú àìmọye olórin tó jó oníṣẹ̀ṣe lólórin ni ẹni ọba jẹ́ olórin oníṣẹ̀ṣe kọ́ bọ́ọ̀tà àfọwọ́tá àbá pera ní kọ́sọ́ngbó ló kù àwa kọ́sọ́ngbó àwa orúkọ ọmọ tún lè pè é kọ́sọ́ngbó torí pé táwa fẹ́ dákọ̀ olórin tó jẹ́ olórin àwọn àwòmọ́ attribute kan bẹ tá a máa dákọ̀ nípa tí ń jẹ́ olórin yẹn olórin oníṣẹ̀ṣe wo lónìí kálẹ́ni tó bọ́ọ̀tà pé orin lòun kọ́ nù ṣẹ̀ṣẹ̀ tóun fi kọ́lé tóun fi nígbà tó fi láwò kòkó bàbá sáàsùn ẹ̀yin bàbá tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe èyí tó fi yẹ kẹ́ ẹ ṣe fáwọn ọmọ tí yín ibòmí lẹ̀ ń kó owó yín lọ ọ̀dẹ́yìn náà la wọ́n yà kí àwọn àfa àwọn kì í ẹ̀ yá lọ ṣàtúnṣe. ọ̀jọ̀gbọ́n kan ó pè mí ó ní adéfá èló lowó tó gbà mú níye báyìí ni ọ wá dọ́gbọ̀ owó òun fún mi bẹ́yìn ọba ṣe mi ní sọ pé ó ṣeun ọmọ anísùlájà nílùú Ìṣẹ́yìn owó ńlá ló fi pè mí mo sì mọ̀ pé ìyá tó pè mí sí àlọ́ rí kọrin òkú ìyá gangan ti rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni ó ti rọrùn wọ̀ á tù á bà fún wa ní agbára lọ́wọ́ Olódùmarè ire kàbìtì mẹ́.